It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Èèyàn lè mí rò pé mo fẹ́. Àṣàjọ̀nú ni mò ń bá ní ìbálòpọ̀. Bẹ́ẹ̀ni. Arẹwà jẹ́ àjọ̀nú kan tó nífẹ̀ẹ́ attention lọ́pọ̀lọpọ̀. Léyìí tí ẹ fi dùn nínú. Ìdí rèé tí kò fi ṣìwàwò sí yín. But now, tí ẹ fún ní attention mọ́, tí ẹ fún ní care mọ́, there is going to be a very big problem. A problem. She's here. She's here. Who is here? I can feel her presence. Wọ́n ibi lọ́lọ́ sá ó dẹ̀ ti jẹ gbogbo fún wọn ó ti àfẹ́ẹ̀tì kidney ọwọ́ òsì wọ́n ní pé operation ló máa ṣe tó máa fi gbé jáde owó operation yẹn làwọn wá. bẹ́ẹ̀ kọ́ security tí mo gbà tí máa ń sanwó oṣù fún níbo ló wà. Ẹ wá kí ló fariwo tí mo fi ń bá mo wà nílé mo dẹ̀ gbọ́dọ̀ kan pariwo kan disturb everybody ẹ̀ kan consider nuisance kí ló ṣe yín. Oh my God. Ọlọ́run mà ní jẹ́ kí ọkọ mi Ọlọ́run ò ní sọ di ẹni tó jẹ́ pé wọ́n máa ṣiṣẹ́ iṣẹ́ tí ọkùnrin mi máa jẹ ọ̀rọ̀ lára ẹ̀. And the worst statue ẹ máa ń jẹ́ kó máa fẹ́ máa ṣe bí madam. Tí yóò bá ní big statue yẹn máa ojú ẹ̀ ló máa fi show pé ò ní kankan. Ó máa ṣe báyìí. Ojú ẹ̀ máa rọ̀. Wọ́n á dẹ̀ believe ẹ̀. Peace of mind pẹ̀lú arúgbó. Marriage mi pẹ̀lú àgbàlagbà. Ẹ jọ sódà kí ẹdìẹ kó tún máa jẹ fún ẹdìẹ. Kò sí kankan tó fi ń ṣèyàn náà. Ṣé ẹdìẹ máa ń kú kájẹ yẹn ẹ̀yìn ni? Ṣé èmi wá pẹ̀lú ẹ̀yìn? Yorùbá máa ń kọ̀wé kan pé ìyá ni wúrà bàbá ni lọ́dọ̀ tí ẹ ń kọ́. Bàbá ni wúrà, bàbá ni jígí. Kí ló sọ? Ó kó gbogbo ẹ̀ fún bàbá ẹ̀. Mr. Sonny, ó rò lànà. Àná yín lẹ̀ ń tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ṣàkàṣàkà báyìí. Kó dáa. Bímbọ́. Ṣùgbọ́n ṣé wọ́n tí mo rà wá lè lù sí ẹ̀? ṣẹ́ran mi wà nílé ta fẹ́ ṣe. Ẹ̀wọ̀n yìí wá kéré. Mo mọ̀ pé àwọn tí wọ́n tọ́ sí nǹkan gidi láti jẹ àwọn ti jẹ ìwọ tó ajẹ́kù wọn ló dé bá wọn. Mọ́ra kan bẹ̀ lọ́lé fún ìyàwó ẹ̀ kó mọ fi ṣe ara ní fẹ́ lómi. Ìwọ ló máa gba best award of Ago of the year. Ìyá wa ni o ilé tí ìyá wa ń gbé owó bẹ́ẹ̀ ni àwọn ọmọ àti mọ̀lẹ́bí àwa ní ká dáwó ká kọ́ ilé mi fún ìyá 10 million 50 million tọ́wọ́ 10 million bá gba 50 million mi ò lè kúrò nílé yìí. Àkáǹtì ni màá sọ sí. Àkáǹtì mi ni kẹ́ ẹ sọ sí o. Tó bá fẹ́ fi ṣe pool yẹn tó fẹ́ fi yọ pool like you wanna wash up. You want to wash away. How do you do it? Oh my God, it's okay, Ben. Oh my God, it's a lot. Ikú fẹ́ pa ẹni. Ó dúró síbẹ̀ ọmọ nawọ́ sí mi ní mo nawọ́ sí mi lójú. Ṣé kò yẹ kẹ́ ti gé kó ẹ pé mi ni màmá bẹ̀yìn pé má lù pa. Get out of here! Wọ́n dédé pè mí sí pé wọ́n fòkò fún ọmọ mi lórí. Jésù Kristi. Wọ́n ní ká mú 35,000 sẹ́fà wá. Wàhálà ti wà. Kí ló ṣe? Woman custom tó wà in charge mọ́tò yẹn. Oh yeah. Yes, àwọn ọlọ́pàá mi sí wọn. Wọ́n ní pé tá a bá fi lè sanwó claiming mọ́tò yẹn lẹ́nu 22 million. Ní pé mọ́tò yẹn máa wọ demurrage. Anjola jọ sọ. Wọ́n adé tí wà number 2. Èmi máa mú number 7. Number 7 yẹn ni mo dúró dé. Wọ́n lílé wo sọ̀rọ̀ àjọ. Kí ló ṣe ẹ̀? Ṣé o rájọ tí wọ́n tún sọ yẹn àjọ? Ok, àwọn tó ẹ̀ tí kan bá kú nù. Olóògùn lóbìnrin o, àwọn ọmọ yẹn ò dẹ́ lọ́ọ̀bù. Ẹni tó bá fi àwọn ọmọ yẹn láyé yìí, tó bá wọn jù, tó máa padà sẹ́yìn. Ẹ tó fẹ́ fẹ́ wọn gan, ayé ẹ ti bàjẹ́. Ọ̀gbẹ́ni ọ̀gá títí ó ti yé eyín ọmọ bàbá olówó ìwọ̀n ti wá ní. Ṣé wá rí máníjà yín gangan ewúrẹ́ títí wá ní. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, please. Me if I buy anybody so please let me have my peace. Oh yeah. How are you? Tani tantala ko ya bọ́sẹ̀. Tó bá burú tán mi ò ní take it easy o.
èyí tájà fi ń bọ́mọ ìṣeré ló fi ń gbé. Kí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ráìsì náà ṣé àmàlà àbẹ́bà kọ́ ìwọ ní kìí ṣe fún mi. Rárá ẹ̀wà ni ó lọ́sẹ̀. Kí lẹ́ni kìí ọtí mò ń gbọ́n tàn abẹ́ tí mi ti kú lọ́fíìsì yẹn. wọ́n ní asọ́sọ́ ọkú ní sáfún ọ lóde ìgbóni ara ẹ̀ kó sùn aṣáá fún ọ lóde ìfì ọ̀wọ́n kò kásọ̀ kó wá wo òde ìgbóni wọ́n pa sọ́sọ́ kó wá wo òde ìgbóni jẹ. Abiyamọ máa ń ṣọwọ́ kòtòkò ọmọ báyìí ni wàá jáde síta wàá jáde fọ́mọ ẹ eléyìí tó ṣe ń sìn ó dáa níbo ló ti wá. Kí lẹ̀ ń bá wọn sọ? Ṣé wọ́n jọ ẹni tán rédì láti gbọ́n yín? Abẹ́ ti gbàgbọ́ ti gé tiwọn lọ. Àìmọ̀ṣẹ́ kó orógùn ẹ̀ òun ló jẹ́ kí orógùn ẹ̀ máa torí bò ó máa torí bò bí gbóná. Kí ni reason? Gbogbo nǹkan tí ẹ̀yin àti Dèjì àti Jádèjì tẹjọ́ fò gbogbo ẹ̀ ni mo ti gbọ́. Bẹ́ẹ̀ yàn ṣe níjọ́ tó bẹ́ẹ̀ náà lèèyàn ṣe níjọ́ kan. Mi ò fẹ́ kẹ́ díjà àgbàlagbà méjì sílẹ̀ torí pé ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ó máa ṣe kí. bí wọ́n bá dùn ní ilé ara ní àwọn fún rẹ̀ ó máa ń dùn mọ́ mi ní kákan fi signature sílẹ̀ kákan pààyàn kákan. náà aláyé àbáwò lè pẹ̀pìn Germany no dey jam Russia no dey rush. Ta ló ti màmá bá wí? Ẹ jẹ́ ṣé mi lọ fẹ́ bá wí? Ẹ mọra yín. Ṣé mi làdá nìkan jẹ́ mọ́ lára? Kò yé mi. Ẹ̀yin náà ló ń bá sọ̀rọ̀. Àdá nìkan jẹ́ ti bà tí ń jẹ́. Ó disappoint mi mo wá wọ̀n ẹ́ mo wọ̀n ẹ́ tí o bá lọ stop pálapàla yẹn kó lọ fúnra ẹ bí kí n rí ẹ nírìí ọmọ tí mo mọ̀ tẹ́lẹ̀ èmi náà surprise ẹ o. If I have no money, if I have nobody, if I have no class, will you stay with me? If I don't have money, feel a strong connection. We build with me, will you stay forever? Olúwa ló so àpò kájọ máa wà tí pẹ́pẹ́. No one put us under nígbà tó ò ní fẹ́ tẹ́. Don't be far away, don't be far away, don't be far away, we're meant to marry. Tẹ́lẹ̀ tútù, dàmí síwájú, kò lè tẹ́lẹ̀ tútù. Adémídé ni bàbá mi lórúkọ mi. Ọmọ ọlá ni mí nítorí Ọlọ́run fi búrújì tó ṣẹ̀wọ̀n kí àwọn òbí mi. Ọlọ́run tún wá kẹ́ èmi gbogbo fún ara. Mo ní iṣẹ́ gidi lọ́wọ́. I'm a proud realtor. Kò tó síbẹ̀ o, ṣé mọ̀ pé olúwa máa bá olówó ṣe. Òtòṣì náà á dẹ̀ máa bá òtòṣì ṣe. Àfẹ́sọ́nà mi, ó ní owó bí ṣẹ̀kẹ̀rẹ̀. Like he's stinkily rich. Kò kí n fi mí ṣeré bàbá o. Ṣé rí pé Àbísọ́lá tó dé bá ọlá
tí ọlá tó wá yí ká ló yẹ kí ẹ máa pè mí. One sec. Who's there? Who's there? Hold on, I'm coming. Good morning, ma'am. Good morning. An anonymous asked me to be honest to you, ma'am. Anonymous? Okay. Come in. Thank you. Okay. Sorry, ma'am, please, you need to sign. Sign? Yes, ma'am. Will you stay with me? If I don't feel a strong connection. We bed with me. We stay forever. Thank you. Have a good Anonymous. Let's see. Oh, my baby. Tokumbo. It's always full of surprises. Okay. Let's see what we have here. Oh, baby. Balenciaga. Really? Baby? Really? Okay. You all see, I'm not exaggerating at all. I'm the luckiest girl on earth right now. My baby, my one and only Tokumbo just sent me gifts, as always. Hey, pretty girls out there, just a piece of advice. Do not build a man. They will see your white. They will always see your white. Make sure in any relationship you are, you've been taken care of. Your guy had to spend on you lavishly. And always remember, his money is your money. And your money is your money. I got Balenciaga. No one put us on and he got only fete. Don't be far away. Don't be far away. Don't be far away. You're meant to marry. Bá ti fẹ́ Babalọ́lá lórúkọ mi. Ẹ involve mi tó bá jẹ mọ́ fàájì. Ẹ connect mi tó bá jẹ́ ká jẹ gbádùn. Èmi gangan ni life of the party. Ẹ má fojú yẹn wò mí o. Mo níṣẹ́ lọ́wọ́. I'm a realtor. Mo kàn believe pé iṣẹ́ díẹ̀ ìgbádùn púpọ̀ ni. Ṣó ti yé yín bẹ́ẹ̀? I like to flex. It's a party time. Happy celebration. Oh yeah. Celebrate. Celebrate. Good life we share. Good memory. Love over conquer. Celebrate. Good life we share, good things we did, through ups and downs, love over conquer, celebrate. Sorry. Careful.
should I start the trip? Go. Take me everywhere. Happy celebration. Oh, yeah. So, is it the same address? Yes. What are you trying to do now? We're somebody now. We're an adult. Let's spend the night together. That's it. Come on, straight. No, what was it? No, you go Daddy Tony. Àwọn bàbá yẹn kì í pull over. Èmi níbi tá a lè lọ. Bàbá wa, ìjà wa ìjọ sí. Always guiding. Pull it over. Pull it over. Over here. Pull it over. Pull it over. Wow. Bá ti fẹ́ wà wálé. Kò dágbére ibi tó ń lọ. Fóònù ẹ̀ tún wá switched off. I hope this girl is fine. Hello, sir. Hello, sir. I'm ready. Mo ti fẹ́ máa bọ̀ báyìí. No. Èmi nìkan ni, sir. Ó rẹ̀ bá ti fẹ́ díẹ̀ ni. So ó wá sùn. Ó dẹ̀ pa fóònù ẹ̀ torí ẹ̀ ni ó ṣe lọ. Okay, sir. I'll be on my way now. I'll join you shortly, sir. But if ìgbà wo mo fẹ́ máa ṣàwọn lè dà báyìí kí ni. Lára mo nìkan ọ̀gá ńkọ́. Ọ̀gá wà. Kíni? Ibo ló lọ tí wò dàgbére? Mo ṣe fi gbogbo yẹn lẹ̀. Mo dé sáìtì ń sìn mi ò béèyàn kankan. Tó bá dẹ̀ rí ọ̀gá ti bínú gan. Jọ táìmù lọ fún ẹ pé kò débẹ̀. Mo ṣe fi yẹn lẹ̀. Kí n fi yẹn lẹ̀. Àwọn tó fi síbẹ̀ bá dúró dé àbí. Omi ṣètò ọ̀gá sẹ́ǹsì mi. So iṣẹ́ pressure sí ẹ báyìí. Olówọlé tó ń gbọ̀n bíi pé nǹkan ti ṣe ìwọ lọ lánàá. Ó dẹ̀ ṣọ́ fún mi àfi tó bá fẹ́ parọ́ fún mi pé club pẹ̀lú lọ lánàá. Clara, club mo lọ. Dẹ̀ enjoy àná gan. But ṣorí, ṣé kìí ṣe pé mo ti fànà bí ènìyàn jẹ́ báyìí? Ṣé mi ò ti lose iṣẹ́ mi báyìí? Well, tó bá ṣe irú nǹkan tó ṣe, tó bá ṣe next time. Èmi sì rẹ̀. Ìyẹn ni pé iṣẹ́ mi ṣì wà intact. Èmi máa ti bẹ́ẹ̀ tó gbọ́ ẹ̀. So, you are safe. Oh, Clara, you're such a darling. Ṣé. So, kí n kò ṣe? Kí n bọ́gà kí n bá wọn sọ̀rọ̀ ibo lọ́wà. Wọ́n wà lọ́fíìsì wọn. Ọlọ́run. Kí ni? Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ni bó fẹ́ lọ bọ́gà ní ọ́fíìsì. Kò tiẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní club lánàá, nǹkan tó rí, nǹkan tó ṣe tó fi mú mi dáadé pẹ̀lú gbogbo ẹ̀. Sọ fún un. A máa sọ lítà jẹ́ kí n lọ. Ọ̀gá, nǹkan tó ṣẹlẹ̀ ni pé.
I really want this year birthday to be a very big birthday for me because it's very special. Òótọ́ mà ni o, birthday girl. Ó mà kújọ́ mẹ́ta báyìí. Kí ni plans kí la fẹ́ ṣe? Ọ̀rẹ́ mi, owó ni kẹ̀kẹ́ yẹn rere o. Exactly. Because budget tí mo ní lórí mi, I'm still thinking if I should debit myself. Ìyẹn tẹ̀ ti di dandan. Account ẹ̀ náà ló ti máa yọwọ́. Oh my God, wow. Babe, guess what? What? My dad just sent me 3 million for birthday in advance. Irọ́ ni o. Ó tiẹ̀ ti dá. Hello. Ìlú wo ló lọ? Bá ti fẹ́. Ìwà àti ta ni kí ló rò? Oh, okay. Ó wà okay. Ó wà okay at all o. Ó jẹ́ sọ nǹkan tó ṣe. Ó kò kí n fara pamọ́ fẹ́ni tó máa sìn. Ó jẹ́ jẹ́wọ́ ọ̀bùn ká lè daṣọ orú ẹ. Kí ló fọ̀fọ̀? Mo ní nǹkan kan ò ṣe mí, ò dẹ̀ ń tẹnu mọ́rọ̀ like what is it? Ṣé yóò lè ní private time ni? Ní little thing wá dẹ̀ tí máa sọ ìwọ nìkan ló lọ́pọlọ. Excuse me. Kí ló ṣọ̀rẹ́? Ó fọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ o. Torí nǹkan tó bá ń ṣe, ó máa come around. Torí nǹkan tó jẹ́ kó fi ronú, mo ti bá sọ tẹ̀. Ìwọ náà dẹ̀ rí, ìwọ náà wá síbi iṣẹ́ lẹ́nu. Ẹ̀yin méjèèjì mo ti bá yín clear. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ tiẹ̀. Ní ìsìn tó wo ti wọlé. Kí ni plan síbo la fẹ́ lọ? Kí la fẹ́ ṣe gangan ká lè mọ̀ báyìí? Just wait. Mo need láti kọ́kọ́ pè Shifa ní bàbá fúnra wọn. I need to call my dad. That's the koko. Get I need to thank him so much. That's a few. Hello, Daddy. Shifa ní bàbá fúnra rẹ̀. I just got the money you sent me. This guy has refused to leave my head. Kí yóò kàn tí ẹ kúrò lórí mi o. Ẹ̀rọ tó bá mi ṣe lẹ́jọ́ ẹ̀ ó kàn ń ring lórí mi ni. Mi ò tiẹ̀ gba nọ́mbà ẹ̀. Mi ò mọ ilé ẹ̀, mi ò mọ ọ̀nà ẹ̀. I don't know her whereabouts. Mo dẹ̀ ń try láti wo call history mi níjọ́ tí mo dé. Mi ò tiẹ̀ mọ tí eléyìí tó jẹ́ nọ́mbà ẹnu gbogbo àwọn numbers yìí. Fẹ́jọ́ nọ́mbà bíi time mi ìlú múra pé mo gbé ń jọ ẹ̀jẹ̀ ń try nọ́mbà ẹ̀ eléyìí. Yeah, hello. Sorry, it's wrong number. I'm so sorry. Oga, no vex now. I just tell you say na wrong number. No vex. It's a mistake. It's okay. Kí ni? Ilé dẹ̀ ń kanra mọ́ mi lórí fóònù ọkùnrin ló lọ gbé kọ́ṣà. Kí ló ṣẹlẹ̀ tó ṣe mo gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ ní ó dẹ̀ ń kanra mọ́ mi. Ara ń kọ́ èmi gan. Because wọ́n gan kọ́ lèmi gan fẹ́ pé obìnrin mo ń try láti reach ọkùnrin lọ ń gbé. Àbí wọ́n lè tún fẹ́ jọ bí I can try ilé náà. I can't get over you stuck in my mind. Never say never. I can't get over. Never say never. I'll take you all over. One more night, one more night. One more night, one more night. I'm alright if you are by my side. I've been noticing you lately. Like you're being distracted from something. Kí ló ń ṣẹlẹ̀ gangan, babe? Adémídé Ọ̀dẹ́yẹmí. Ó kàn disturb me, you know. Marry, come and marry. Àwọn family ẹ̀ náà. Ó wá jẹ́ kó máa dàbí pé I'm on serious àbí mi ò fẹ́ settle down. You're broke, Deyemi. You're broke. Spoil. Hello, dear. Wow, okay, one call.
mi ò avoid call ẹ. Mo ti gbọ́ ọ̀rọ̀ wedding ò easy bẹ́ẹ̀ yẹn. You know, we still have a lot to put in place. Ó dáa, mo ti gbọ́. Màá try láti rí ẹ and màá tún pè ẹ́ later fúnra mi. Me too. Okay, I love you too. Kí ló tún wá fẹ́ báyìí? Nǹkan náà ni, you know, ká settle down. I like him, but nǹkan tó ní òpó, a ṣì máa gbálé, a máa ṣe lot. Bá ti fẹ́, ó fẹ́ settle down sínú ìṣẹ́. Like, ṣé máa ń wo rẹ ni mo yọ sórí bó ṣe ń glow, bó ṣe ń dán? You now want to settle for less. You want to get married to that guy? No, you can't do that. No, ó ṣiṣẹ́ o, at least ó ṣì ń gbà bí 150, 120. Come off it, babe, wake up. 100k, 120, 150. Ìwọ kọ́kọ́ fúnra ẹ̀, ṣé o mọ iye tó ń gbà monthly? I can never let you settle for less because ìwọ náà wo fi ẹ sí mi now. Mi ò ní láti béèrè kankan lọ́wọ́ ẹ̀ kó tó ṣe. Look at the way you're glowing in the dark. You're very pretty for you to settle for less. Do not build with a man. But do not build with a man because you're going to stain your wife. Ṣé fẹ́ kí ọkùnrin tí ò rí nǹkan kan jẹ́ ó fẹ́ kó da epo sí àlá ẹ̀? So wake up! Wake up! You can't do that because ó rí ibi tó tutù ó wá fẹ́ bà síbẹ̀ because ó rí pé owó wà lọ́wọ́ ẹ̀ ṣọmọ yìí tó ń gbà monthly. You now want to go build with a man. No. Wake up! Wake up, girl. Ilé owó mi gan ló fi wá pẹ̀lú. That's it. Babe, it should have been the best birthday ever. Your present. I also wish to say it's just so exciting. I also wish to celebrate with you, but it's just too late. I know. It's fine, I understand. Next year you'll be present. I know, right? But babe, did you miss me at all? Not a question. Oh my God, I'm so missing you. I can't wait to go to the I promise you. Me too, my love. I'll always be by your side. And thank you for all you do. You're welcome. I promise you. I love you so much. I love you too, baby. Bye. Oh, that's my mom. My baby. Let me see what you tell it to. Let me see what you go and tell it to. I'm coming. Let me see what you. Oh, good morning. Thank you. Come in. Thank you. Thank you. Please can you help me close it off? Oh, I got flowers. You can drop it here. Thank you. Thank you so much. Thank you. You can leave now. You can leave now. Thank you. Oh. I got flowers. Any bill call me. Happy birthday, my lovely fiancé.
Oh, so sweet, baby. Hello, Connie. Thank you so much, my love. Oh, you're just the best man ever. Let me see what you tell it to. Let me see what you tell it to. Let me see what you tell it to. If I have no money, if I have nobody, if I have no class, will you stay with me? If I don't have money, feel a strong connection. We build with me, we stay forever. Wait, oh. Kí bá ti fẹ́ àti Clara máa ti pè mí ní èní ọjọ́ ìbí mi. And they know how particular this birthday is to me. 12 a.m. láti máa ń wish her happy birthday now. Kọ́ tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́, ó máa ṣàlàyé fún mi. Látàárọ̀. Happy birthday, my love. Happy birthday. Imagine, I was expecting you guys for since morning. You didn't wish. Baby! Oh my god! Really? Yes, really. But Moshi buys already now. Oh, so for me, baby. But in fair, Clara. Yes. Since morning, I was expecting text from you. Happy birthday, but Now you understand the best I sent with the package for you, baby. oh my god, this is actually more than text or any gift I've received from you today. But girls, why let you plan gbogbo ilé without me knowing anything about this? Well, àwa náà ò fẹ́ kí wọ́n náà mọ̀ anything. We planned this as simple as our names imply. A, B, C. Adebide, Batife, Clara. Clock it, girls. You girls really clocked this. Oh my god, baby. Oh. Thank you. Thank you so much. I love you so much. Am I a washing machine? You stay forever. No one put us on a libato ni fete. Don't be far away. Don't be far away. Don't be far away. You're meant to marry. Let me see what you tell it to. Let me see what you call it, tell it. What a lucky girl indeed. Too lucky, I beg. Tokumbo was notified barely 3 days ago on how special she wants her birthday to be. And he flew down all the way from the United States of America. Isn't she lucky? Kinti Ekpade Bobo Felixi, eh? He left me with only his name. Just his name, I mean. And I can't just stop thinking about him. Even to Bati Elo, could ordinary cabman, at least Umotibitibishe. And I would just be lucky to have him to myself also. Babe, ó ṣe ń ṣiṣẹ́ ni. So, ó ní documentation kan tí mo fẹ́ parí fún lady kan tí mo ní kó wá jọ Monday, so I need to. Orí pàdé mi dé lucky gan. Bọ̀bọ̀ tó kún bọ̀ yẹn máa serious pẹ̀lú. Mo tọ́ mi kò tó sí mi. Ó mọ̀ pé ọmọ tó wá láti ìlú ó wá ní ọkọ àfẹ́sọ́nà tó ní owó gan. Ọlọ́run wá bless ẹ kó wá láwọn ọ̀rẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́. So blessed is in everything she's doing. She's just so lucky. Mo kàn wò bí bọ̀bọ̀ yẹn ṣe serious kíákíá pẹ̀lú everything. Inú mi dùn fún. And then àdúrà mi ni wípé
kí Ọlọ́run ọba kó fún àwa náà ní ọkọ alálùbáríkà ẹni tó máa toast wa tó máa jẹ́ kí wọ́n tó ṣàwọn máa kẹ́ wa tó máa gẹ̀ wá táwa náà tá máa pẹ́ nílé ẹ̀ tó máa bá wa kalẹ̀. Kó kalẹ̀ ètò kò tí mo I mean the right rich guy. Ìwà tó wo ṣá kí ló dé? Wọ́n kọ́ lóun ṣàfún àǹtí wa kó ṣàti fáwa lọ́kọ ni and that's it. Some people just be lucky anyhow. God, am I a washing machine? Baby girl, won't she washing machine? I drank me come on, all my shit so. I'm so happy for her anyways. I'm still busy. Look. Can you buy for your condom and lost something? Babe, you're the second best thing that ever happened to me after my parents. Same here, Demide. And I promise you to forever cherish that. Sounds sweet. So, ìgbà wo lo plan pé o máa lọ ṣe rẹ̀? That will be later. Mama, a week for now, cause I need to spend quality moment with my man. You know what? What's the name of your èmi feel pé bí a kì í gbé lọ fún lunch, and from there ká jọ lọ salon kó ṣe rẹ̀. Maybe after that we can just stop by at the cinema to see a movie. What do you think? That sounds very nice. Thank you, baby. I love you. So, style will decide pé o máa ṣe. Ademide. Babe. What's this? Get some bullshit, don't you? Babe, okay. Stop. I don't even want to listen again. What's this? What's this rubbish? I don't want to try to keep calm pẹ̀lú ẹ. Mo ti tolerate ẹ. O dey repeat ẹ. O máa many times to pick up phone yẹn tó ti bá yẹn kan chat. Mo wà pẹ̀lú ẹ. Let me have my time for Christ's sake. I don't get to be here every other time. Mo wà bí sí ni ẹ. O dẹ̀ tún gbé phone. O yìí tún chat. O lè máa listen mo yín bá sọ̀rọ̀ ni. Kájọ máa sọ̀rọ̀. Kájọ máa ní conversation. I'm sorry, babe. Ṣorí fóònù lọ́wọ́ tèmi ni ṣorí kí n máa tẹ fóònù. Má bínú bó ṣe pariwo mọ́ ẹ̀ but nǹkan tó ń ṣe ẹ̀ náà ó kù tí ẹ̀ ká tó náà. Mo dey try to ní conversation pẹ̀lú ẹ̀ mo dey try to engage ẹ̀ every other second tí notification bá ti pop up lórí phone ẹ̀ wàá mú yàn máa respond ó lè fi fún ẹ̀ sí silent náà tí bá dẹ̀ ṣe tán pẹ̀lú ẹ̀ wàá dẹ̀ attend sí. I'm very sorry I don't mean to raise my voice. It's okay. Are you sure? Yeah, it's fine. So, ìgbà ló fẹ́ lọ ṣe rẹ̀ sí? Maybe tomorrow. No, come on, baby. Why not today? Mo kò tó máa ṣe. Today sí kò wọ́n nílé. Kò lọ change aṣọ ẹ̀kọ́ ẹ̀ka mi. Dami síwájú, tẹ̀lé tútù. Dami síwájú, kò lè tẹ̀lé tútù. Dami síwájú. I like every single thing. You need to be in this time. You need me to play and come pick it. Of course, I love it. Right. All right. Derek, are you almost done? Yes. Will you stay with me? If I don't have money, feel a strong connection.
We build with me. We stay forever. No one put us on any battle, ni fete. Don't be far away. Don't be far away. Babe, I'm tomorrow. What's that? Yeah, we feel we other straight one to more like compare with. That's what I decide to do. Let's see what around. We are parking. Thank you, my love. Thank you, baby. It's okay. So, straight to the cinema from here. I love you so much. I love you, baby. There is first one, I really want to do next after the first day. That first one, I'm going to pack it. Mo feel pé tá bá ra kíní yẹn síbẹ̀ yẹn, like big assets ló máa jẹ́ fún wa. Kí ló ṣe? Wọ́n gbọ́jà wá fún mi, mo bẹ̀rẹ̀ sí ní sọ kò bá kúgbe sọmọ ọlọ́mọ, kí ló ṣẹlẹ̀? Dáhùn kan tó gbé wá fún ọjà kan, mákẹ́ẹ̀tì kan, wọ́n gbé gbó wá fún ọ ní onígbó. Wàhálà ti wà o. Àmọ́lá. Wọ́n mi ti dáhùn tán. Òun rè ṣókù ni. Ọlọ́run kan kú díẹ̀ náà. Jatto ẹ lọ́wọ́ lọ. Kò dẹ́ ṣe pé a ní ọmọ tọ̀dọ̀ tiwa o, even though tó bá jẹ́ wípé a adopt ẹ ni. Ọmọ bá mi tí àwọn obìnrin bá jókòó tó bá péjọ tó bá ń sọ̀rọ̀ childbirth máa kó wà ń bẹ̀ mi ò ní nǹkan kan láti offer àbí láti contribute. Ọmọ yín mo máa pa, no be good news, no be bad news. Ṣadé yín yẹn, èmi mo máa pa. What? Kàyéfì ni ikú madam jẹ́ fún mi. Kò ṣe pé nǹkan kan ṣe. Àní kò yí máa sọ̀rọ̀ fífẹ́ street níbí mi ò fẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sáyè gbogbo à ń love à ń ṣe kíní kan kò sí ní street. Mo fẹ́ kí ọmọ mi fẹ́ Ṣadé, màá ṣe 5 million fún mi. Tí n bá mú Ṣadé wálé ní ìgbà olè mi rò ó. Ẹsẹ̀kẹsẹ̀ máa transfer fún mi. Àìsọ pé ẹ̀yàwó yóò sọ pé bàbá mi ẹ ṣí èrè gan. Ọ̀dà point of correction dáàdì mi ẹ ṣí èrè gan. Ẹni yẹn ti ṣe é. Inú ìwọrí o because ṣe tẹ̀lé Bámidélé tí mo ti gbá mú yìí. Kò ń ṣe Bámidélé ti tẹ́lẹ̀ o. Bámidélé ti sẹ́ni tí mo gbá mú yìí. Kò sí anybody kò sí anybody tó lè gbà lọ́wọ́ mi. Ó ṣẹlẹ̀ ó ti sí. Ẹ tó kọ̀kọ́. Sọ ẹ ṣe sọ. Ní ọ̀sùnmájú, táwọn èèyàn sì ń ṣe oògùn owó ni. Ṣẹ̀rí mo notice kankan nílé wa. Lẹ́yìn tí ìyàwó ọ̀gá àti dolóògbé tó ti kú, kò sóbìnrin tó dúró nílé. Ṣé kí dẹ̀ ṣe kí bóyá ọ̀gá fìyàwó wọn ṣògùn bóyá tẹ́lẹ̀ ló ṣe kú? I was in a real danger. Níjà nílé Bámidélé. Ìgbà kankan wọn àdá gẹ́tì mi wọ́n lù mí ni. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ sọ fún mi pé ẹ máa tajà ní carnival pé tẹ bá ti dé ẹ máa san owó mi ẹ dẹ̀ fún mi lówó mi. Pátápátá là ń fọ́jú kúnákúná là ń dẹ́tẹ̀ ojú àìfọ̀fọ̀tán ìjà ló ń dálẹ̀ o. Kí ló tún dé kí ló ṣẹlẹ̀ náà ìsìnkú kílé tó ń tẹ̀lé mi kiri kí ló ṣẹlẹ̀ gangan èwo ní wèrè gan. Ọkùnrin ńlá ni kó tó di pé mo tó rí ìtẹ́. Ayé ń bẹ nínú ọjọ́ tó dún mọ̀wúrú mọ́ mi. Yọjú síbi jẹ́ rí ọ. Wọ́n ò gbọ́dọ̀ lọ ẹ pọ̀ bá kẹ́ẹ̀pá joyè ìlú Ajédọ́là ẹ ti tọ́ Kánírù mọ́lẹ̀ dandan ní kẹ́ẹ̀rí jẹjẹ èmi ò fi hàn ní mo sọ bẹ́ẹ̀ tí wọn bá jẹ̀lú ìrù n ò ní dẹ́yìn lẹ́yìn yìí. Òfin tó gbàlù tó gbàgbó ó ti gbàgbẹ́ lọ́wọ́ wa o. Ayé lọ́mọ ń tẹ̀yìn rẹ̀ tẹ́ ẹjọ́ dàpọ̀ tó fi wọnú ìlú wa tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe. Balógun tó ọmú tí rè níwájú olúwa mi. Òbí wájú olúwa mi ó pariwo òkú fẹ́ pa ọ́ ni. Káì. Bẹ́ẹ̀ mo ti ń ṣẹlẹ̀ ní ìlú yìí. Ẹ̀rí mi ò. Ìyá wa àwọn ẹrú tẹ̀ fún wa wọ́n ti kú sóko. Ẹrú mi kú sóko. Má sì ní mọ́mọ́ ọjọ́ ọmọ bá nílé ọmọ bọ̀ sí ló má ṣe ṣe ẹyún tí gbogbo ènìyàn wá ṣe ọ̀nà fún bàbá àjẹjọba bí ní dídọ̀ ògùn yìí bó bá ṣe ṣe yóò gun ẹ̀yìn ara. Torí Yorùbá ló ń bọ̀ ń bọ̀.
Adede. Àwọn yẹn ni kẹjẹ Adede. Ẹni bá dún mọ̀wúrú mọ́, ìwọ náà dún màwòrò mọ́. Àmẹ́mi àti ni. Bí n bá ti pàṣẹ bàbá ńlá kú ẹ tí ó yá sẹ̀mí padà ò tí ì sí. Láàfin. Bẹ́ẹ̀ni. Ilé ìrò láàfin. Sórí kábíyèsí wa fúnra ara kèrègbè rẹ̀ ní ojú ibi tá a fòkùn sí lọ́wọ́. Kọ́mọ̀ pé àti ni ló pa kábíyèsí tí ó bọ̀ sórí oyè. Kábíyèsí ojúkọ ẹ̀pà ojúkọ èrè lára ọmọ tó wà lọ́wọ́ mi ẹ sì jókòó síbẹ̀ ẹ̀sẹ̀ nǹkan kan kábíyèsí láti gbà tára ọmọ òun ti yá. Ìdílé yìí fi ń dá mi lójú ni pé ètùtù fẹ̀mí rẹ̀ mí òun là á ṣe o. Fẹ̀mí rẹ̀ mí. Bẹ́ẹ̀ni. Ìwọ ó fẹ́ fi ọjọ́ ẹlẹ́yẹ gbọmọ̀ ní gbàgede lónìí báyìí lọ́ọ́ sun ẹ̀jẹ̀. Èmi ni àgbà Adélédolú ẹyẹ ńlá ni mí tó mọ mi inú agbada ṣé ẹyẹ yín wọ́n fẹ́ máa dẹ́rù bẹ̀rẹ̀ tèmi. Bí èèyàn bá sun aṣọ òru ẹ̀ sóhun yóò rìn ìhòòhò ni. Kákárí bọnú kò ní kí sòrò ẹni ó tán ẹ. Ìjọ ogun bá dé èèyàn máa rántí léyà rẹ̀. Ìwọ náà wà wọlé lọ ọlọ kó gbogbo ẹrù rẹ̀. Ṣé bá ṣe mọ ewu gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn? Ìwọ náà wà. Irúnmọlẹ̀ dé. Ìwọ mo dé ikú dé. O ṣe tá àti kankan jẹ. Èèwọ̀ òrìṣà. Ó ti tẹ́yún. Ó ti fi pètí ọ̀nà láì ro tẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ni mo ti yí ẹjọ́ rẹ kúrò ní méjì. Inú oṣù tó rẹ ti di pàǹtẹ́ lásán. Òní lọ́jọ́ ọkù rẹ pé. Ó fi hàn báwo ṣe jẹ́ kó lọ. Ibi tó lọ ọ̀run ni kò lè rúyè. It's your working. All right. Okay. Kí ló ṣe mọ́tò yìí? Ọjọ́ wo ló service last? Kò sí pẹ̀ tó wá service now, like 6 months ago. Can you even listen to yourself at all? For service mọ́tò ní 6 months ago. Why did you work careless pẹ̀lú mọ́tò Nigeria by now? Am I supposed to service car monthly? Because I don't understand. Ademide, are you sick? Ṣọlá làáfíà ṣá? No, how dare you ask me a question? Nígbà tó ti dá question tẹ́bi béèrè lọ́wọ́ ẹ̀. Mo ní ọjọ́ service mọ́tò last, ó yẹ kó 6 months ago. 6 months ago ló yẹ kó service mọ́tò last. Ló bá mọ́tò jẹ ni. Ṣé àti ọkọ̀ ṣe mọ́tò yìí ni? O tún fi mi tẹ fóònù, o whisper. Kí ló sọ? Are you not supposed to be looking for a solution? Tokumo, can you take it easy with me? Can you please take it easy with me? I'm trying to call my mechanic to come pick the car up and then I order a ride. Just order that ride straight home because I've lost my mood for the cinema already. In fact, I'm not even waiting for you. You can drive up because motor no Latin. Go and pick me up in there. What kind of rubbish is that? I will lo motor we go to service. Common sense na ko ni ko don sọ fún yàn. Hello. Kí ló dúkẹ́ bí táwa ìjà rẹ̀? Kí ló kọ́ bí táwa? Ṣé o mọ sálọ̀ táwa mọ́ ni? Hello. Ọmọ ti ṣẹlẹ̀ máa share live location pẹ̀lú ẹ̀. Yeah, bring down that white car yẹn kó wá join these guys. Babe. Mr. Shino wà báyìí. Bọ́lá wa. Ó yẹ kó ti débi náà, kò really jìnnà sí yìí. Follow the map. Márùn mi lẹ́jọ́ wọn ní kó máa tẹ̀lé map. Mr. Shino, látẹ̀kọ́ tí mo ti pè yín, mi ò mọ kó tó tún ṣe mọ́tò mi báyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi check ẹ dáadáa kẹ́dẹ̀ máa gbé lọ. Meanwhile, ẹ kàn ń dán sí lójoojúmọ́ tó bá ti rí yẹn máa dán kílẹ̀ ń lò. Ẹ̀wọ̀n yín lẹ́yìn. Hey, are you mad? You're sick. You're okay, read room. Right to my presence. Ó dẹ̀ rí àwọn mi, ó dẹ̀ flex pẹ̀lú ẹ̀. Are you crazy? Mo flex pẹ̀lú ìyàwó mi àbí àdúgbò mi sáà. Mo try láti share up because mo rí kí wọ́n wà bored, like wọ́n wà boring. You must be very, very stupid for that statement.
Like you must be very, very stupid for that thing. You want to get comedian? Don't try to move on. Hey, keep quiet. I'm talking to your sister. Are you mad? Don't put your money to your phone, put your wretched, put your money, put your money. You say I don't come and say it. I don't say that blue is and something say it. Any suru now. Take a step. You know say now. Any suru now. Are you mad? Hey, no. What See yourself. Make it again, but that's no problem. See yourself now. Just leave. Everybody ma po, everybody in gas. Hey, when you know shut up, Jerry, when you call your motor, they want to be by careful. Hey, you know what? Ẹ̀yin lẹ order mi. Yes, I was the one that ordered. Boyfriend yín nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ jẹ́ ká lọ, ẹ má bínú. Hey. Ẹ má bínú ma. Ẹ wẹ̀ yẹn ṣe kọ́ tẹ́ fẹ́ ṣe kẹ́ gbé mọ́tò kúrò ńbẹ̀ yẹn. Oh, sorry. Right time, they're putting up today. Come! You see, fake kill of one. Don't ever call my phone again. Might ever test me. Might ever reach out, see anybody to me, only by sorrow. Because láàrin mi àti what it up. Uncle, ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Obìnrin ni wọ́n, you don't treat a lady like that. Sherry, ohun ẹlẹgẹ́ lobìnrin o. Bíbélì gan confirm ẹ̀ ó ní pé ohun ẹlẹgẹ́ ni obìnrin pé ká máa kẹ́ wọn, ká máa gẹ̀ wọn, ká máa ṣe wọ́n bí ẹyin. You can't be gbogbo ẹni sọ. Wọ́n gé mi ò láìkẹ́ tẹ́lẹ̀. Other time tó fẹ́ pick ẹ̀ up lẹ́kọ̀ọ́ ni mo ní problem pẹ̀lú ẹ̀. Ó mọ àbí? Because mo kọ́ tó kọ́ ẹ̀ kí ló mú ẹ fi pé o ní right, o ní guts, o ní effrontery, o ní liberty láti tẹ̀sí your life mi. Àbẹ̀mọ́ mi mọ̀ pé ó ṣe ń gbá lórí yín tó bẹ́ẹ̀. Ó ń gbá lára àwọn forefathers ẹ̀, ó ń gbá lára àwọn ancestors ẹ̀, àwọn tó ń dàlù yín lẹ̀, ó ń gbá lára wọn. What kind of rubbish is that? It's okay, bros. I mean, let me learn òyìnbó ìsí. It's okay. It's right. I'm okay, Joe. Go here. Hey, keep quiet. When I'm talking, oh my God, mo hate say, oh my baby. Tí bá sọ̀rọ̀. Ẹ ṣáà má bínú. Ẹ má bínú. O ti rí nǹkan tí mo sọ. Ara àwọn ìwà burúkú ìwà òṣì tó wà lọ́wọ́ ẹ̀hún náà nìyẹn. Bẹ́ẹ̀ jọ wa ni mo ti méjì ó ti kó yẹn ó ti rò fún ẹ àbí. Because tí o bá rojọ́ fún ẹyin, o ní ní guts, o ní ní effrontery láti àmàjà sọ̀rọ̀ relationship tí ó kọ̀ ẹ́. Ṣé ẹ̀ nìyẹn ni? Ṣé kò tí sọ̀wọ́ fún ẹni? Like I said, má ever pe phone mi mọ́, má text mi, má dẹ̀ reach out to anybody tó mọ̀ mi rí because tó bá ṣe bẹ́ẹ̀, má regret it. Excuse me. Ó fẹ́ chase the fún mi. Ewu tẹ. Má gbé ebúrò lọ́kàn. Kí ló dé? It's okay. It's... Mo ní kí ló àti lẹ́gbẹ̀ẹ́ mọ́tò. Remember. Move this car. It's okay. Never say never, don't be late. Choose your choice. Let me see what you tell it to. Let me see what you go and tell it to. Let me see what you tell it to. Sister, I need you to take good care of yourself. I believe it will come around. Other people ló ṣe ń bí wọn. Ẹ mọ̀ pé tá ló mi bá ń bínú báyìí because sókè dilẹ̀ ni. Nígbà tí inú wọn bá ti wá rọ̀ tán
to come back to their right senses. What should my wife be? Killer she. So just give him some time. He will surely come around. Thank you very much for your kindness. I really appreciate it. Thank you. It's my pleasure. Don't worry. I'll call you whenever I want to go out before my car comes. It's okay. No problem. Anytime Tebati needs service, just give me a call and I'll come. So I will have to take my leave now. Okay, thank you very much. Okay, take care of you. Enjoy my Renault. Renault down it is what it is. It's one of those things about life, you know. Relationship, it can be full of ups and downs. So just take it easy. Yeah. Okay. Yeah. All right. Yeah. Bye. Asao, I can't still believe this. Pé Tókunbọ̀ ṣe bẹ́ẹ̀ fún ẹ. You better believe it o, because he did more. Ẹ mọ̀ pé mi ò mọ ẹjọ́ rò rárá. Kó tí ojú mi rí, ẹnu mi ò lè sọ. Nígbà tí gbogbo ilé wa ń ṣe lójú, kí ló tó ṣe mú fún mi kó pé wa? Ẹ ṣe báwọn dé máa bọ̀ ń bẹ̀. Àbí lọ́gán la máa disappear lọ́gán tó dé ni. Gbogbo wèrè tó rò pé wà lórí òun yẹn. Tó bá rí wa táwa gan bọ́ṣọ, òun gan ló máa bẹ̀ wá pé àwọn eré lè ti wá pọ̀ jù. Kí ni nǹkan náà? Why so cruel? Ní sùúrù ọkọ̀ tó bá dé ní ẹjọ́ kí ni wọn náà ṣe fún ajé ò ṣàdé ní dédé máa gbó láì ṣe dìgbò lúgi ó máa ní nǹkan tí wọn náà ṣe fún tó fi bẹ̀rẹ̀ sí ní wíwà bẹ́ẹ̀. Ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ àbòsí ni téèyàn bá ti ń fẹ́ máa wà diplomatic alábòsí ni kí ni ò bá ṣe fún ó fi lẹ́sìn salon ó tún kú ẹrù ẹ̀ ó tún wá sọ fún ní public place pé òun ò ṣe mọ́ kó ti wà over kí ni ò bá tún ṣe fún ó ti disgrace ẹ̀ náà ọ̀rọ̀ nonsense wo nìyẹn. I know right but mo kò wá curious ni kó má lọ jẹ́ pé o ti ṣe nǹkan àbí. Laura, how is it my fault? Ṣé bí mi ni pé mọ́tò ò ṣiṣẹ́ ni? And I called my mechanic and ordered a ride. He said terrible things to me. Ṣé ẹ̀bi mi wá ni torí mechanic ó ń try láti fi ẹ̀rín sí mi lójú because you see how sad I am. Fancy me there, take care too personal, embarrassed me, embarrassed himself. Ṣé tí nǹkan tèmi wò èmi wò wípé bóyá kò fún mi nínú rẹ̀ kí n bẹ́ẹ̀ pé kí n bá sọ̀rọ̀ ó ṣeé ṣe kó yọkàn padà kó wò pé bóyá kò ń gbà ẹ̀ padà. Kí ló ń pè fún ẹni tí ò fáìn tó fáìn kò fi ìtọ́mọ yìí normal náà ẹni tó kúrú tó tún pupa combination méjì nǹkan tó worst jù ní ayé kó kúrú kó tún pupa èmi obìnrin gan manage ẹ̀ ni. Never. I can never settle for that kind of man. No. I support it. I support. Pẹ̀lẹ́. I know how you feel, baby. I don't want to see this. So much. Thank you. Thank you, girl. If I had nobody, if I had no class, will you stay with me? If I don't have money, feel a strong connection. We build with me, we stay forever. Olu alonso akpọ̀kájọ máa wá ti pẹ́pẹ́. No one put us on nígbà tó ò ní fẹ́ tẹ́. Don't be far away, don't be far away, don't be far away, we are meant to marry. Dàbí síwájú, tẹ̀lé tútù. Dàbí síwájú, kò lè tẹ̀lé tútù. Dàbí síwájú, tẹ̀lé tútù. If I have no money, if I have nobody, if I have no class, will you stay with me? If I don't have money, feel a strong connection. We build with me, we stay forever. Olu alonso akpọ̀kájọ máa wá ti pẹ́pẹ́. No one put us on nígbà tó ò ní fẹ́ tẹ́. Don't be far away, don't be far away,
Don't be far away, we're meant to marry. Thank you for coming. It's my pleasure. And how are you doing now? I feel good and better. Oh, great. And I want to appreciate you for always checking up on me. Especially your words makes me feel better. Thank you. Anytime. Anytime. I'll be killing our phone. And how about him? Has he called, maybe sent message to you, check up on you? Has he checked up on you since then? Please, I don't want to talk about it. Okay. It's fine. I just want to talk to you and get drunk. Cheers. Careful. I didn't want to do it, but you were persistent, I swear. I'm still very conscious, even if I'm drunk, but it's okay. Never say never. Omola, omola. Never say never. One more night, one more night. One more night, one more night. I'm alright if you are by my side. Can't just stop thinking about you, my love. Can't just stop thinking about you, my love. Leke leke, mbami leke o. Oniwa tutu bi adaba, waye mi o. Your touch is a miracle. Your smile is so beautiful. One night is like 1 year. I can't get over you stuck in my mind. Kí ni mo fẹ́ sọ fún Clara àti Bàtífẹ́ báyìí? I can't get over you stuck in my mind. Never say never. Mo fẹ́ sọ fún ọ that the man I want to be with is a driver, a car man. But all that matters, I love him. I'm alright if you are by my side. Bàtífẹ́, ó mà ti ṣe díẹ̀ tágbúrò Adémídé. I just hope she's fine. I'm not sure, but I pray so, Sha. Ọ̀rọ̀ Sherry, wọ́n break àtẹ̀yàn ń sọ̀rọ̀ bí iṣẹ́. Ṣọ̀rọ̀ pé gbogbo èèyàn lọ́kàn ẹ lébi ti ẹni. You na àbàdo ni. Well, not a bad idea. Ìrọ̀lẹ́ tèmi free wọ́n kọ́. Kò sí nǹkan tèmi náà ń ṣe bẹ́ẹ̀ yẹn yàtọ̀ kí n wo TV kí n dẹ̀ kàwé tán. Yá ká fi ìrọ̀lẹ́ ìní ló ń gbà yẹn. That's perfect.
I really feel for her. Love her, girl. Omola. Never say never. Baby? Yes. Don't stress yourself. Since we've concluded to be together now, no time to waste, my love. It's time for me to brush you up to the level I want you to be. And I hope I won't regret this. You will never regret this, Ademide. I promise you that. Ademide, I'll be everything you ever dreamt of in a man. And I promise to love you till my last breath. Amen. Since you support Omonikpa importing of cars, Dada. Yes, I do. Guess what, my love? What? I have a loan with no interest fee. Really? Mo dẹ̀ gbàládùra wípé Ọlọ́run á bá mi fi àlùbáríkà sí iṣẹ́. Fún wa. Yes, Ọlọ́run á fi àlùbáríkà sí fún wa because this is for us, baby. Baby, I will never fail you. You better not. Owó tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀, mo gbàládùra pé in the space of 1 year, I will multiply beyond our expectations. Amen. Baby. I love you so much, my love. I love you more, baby. What can I do without you? Enough of all this your appreciation. Can we eat? We came out to have fun, right? Yeah, we came out to have fun. You wanna feed me? Okay. I wanna feed my baby. If you are by my side, can just stop. Okay, sir. Thinking about you. Thinking You want to pay for the 5 houses in Lekki? Okay, sir. I'll start the documentation right away. Thank you so much for trusting me. Yes, sir. I'll do that. Okay, sir. Mo kàn bẹ́ pariwo ni o. Kí ló ṣẹlẹ̀ gangan? Kọ́kọ́ kí mi kú oríire náà. Kí mi kú oríire. Fìyẹn lẹ̀ kọ́kọ́ gbé wa débẹ̀ kí ló ṣẹlẹ̀? Irú tí client mi sọ fún mi pé ó máa ń stress mi bí ẹni tó kọ̀ jẹ́ pé ó máa mú mi ṣeré all the time. Ìgbà tó máa ní òun fẹ́ kàn ní Lẹ́kí lé, òun fẹ́ kàn ní Kàtí lọ́la. Exactly. Òun ló bá mi sọ̀rọ̀ tó ń sìn. Ó fẹ́ sanwó 5 houses ní Lekki. Ó dẹ̀ ti ní kí n bẹ̀rẹ̀ processing, kí n bẹ̀rẹ̀ documentation, so he's ready to pay right away. Oh my God, this is huge. That's huge, baby. Yes. Jackpot ńlá nìyẹn o. Exactly. Commission name, máa ṣe kí ni ó máa ga zọ. Oh my God. Ṣé tó yẹ bá ti kọ́kọ́ wọlé báyìí? I think I need to treat the first thing, which is mobility. I need to sort it. I need a car. I'm a cruise town. Tàbá ti wá ra mọ́tò tán, àwa change wardrobe mi, máa wá ra aṣọ, máa bọ́ sí ibi ẹ̀rùn, máa ṣáà máa ṣe gbogbo ẹ̀. O need it as the biggest realtor in town. For that car, ọ̀dọ̀ fiancé mi ló ti máa rà torí mi ò lè jẹ́ kó mú owó lé lọ síta rárá. Fiancé. Yes, girls. I now have a new man, but I'm just waiting for the proper time to introduce him to you, girl. Fiancé lọ fà owó bẹ̀rẹ̀ láti boyfriend kan. Double promotion wí. Fiancé kò sí wàhálà. Ìyẹn ti dá ọjọ́ náà láti máa rà tó bá ṣàtìní variety tó ti ní nǹkan tó pọ̀. You will never be. No problem. Okay. Ibi kí ni ká kọ́kọ́ ṣe náà? Ọ́fíìsì làwọn àlè ní kọ́kọ́. Ìyẹn lè ṣe tán. Má fọ̀rọ̀ bò mọ́lẹ̀, ó máa settle our girls as ọmọ onílẹ̀. Àwa la máa dúró bí ọmọ onílẹ̀. Ìyẹn ti di dandan náà. Owó ọmọ onílẹ̀. 100%. Congratulations. Thank you. Ibo láti máa bọ̀. It's a party time. Happy celebration. I can't believe. I told you girls won't be disappointed. It's going to be our latest car owner. Yeah.
Clara, I'm really happy for you because all your hard work is now paying, girl. Okay. Inú mi ti ẹ dùn. Mo ṣàgbàládùra pé gbogbo àbá iṣẹ́ tá à ń ṣe báyìí kó wá búyọ̀ kárí. Ìtì ẹ̀ big ni kí o wá lówó lọ́wọ́ ní ká lè ra nǹkan tó bá ti wù wá. Ibi tí àìsàn fún ẹ níbẹ̀ yẹn. Benzo. Yeah, that's. Wow. Oh my God. That's it. That's it. My boyfriend there, you need our nice and latest cars. Say that again. Hey, baby. Surprise. I brought customers for you. Really? Meet my friend, Clara. Felix. Omori. Dada. I thought you were a cabman. I should have known. Good to see you again. But let's get the car and we'll talk about this later. Ben, actually, motivate me like you want to be any new red color. Oh, great. Since the etiri eleti like Eko Jackie Mimo, I'll be in my office. Okay. Yeah. Babe, I'll be in my office. Okay. Benzo. Yeah. Babe, are you okay? Yeah, sure. You just have to move on, girl. What you work with Laura one is meeting fair and just let them be. But I met him first. Without our knowledge, kò ṣàmọ̀ immediately pọ̀. At least àwọn méjèèjì tí ń fẹ́ra wọn. Ó ṣá introduce the boy sí wa now. Kò sẹ́ni tó mọ̀ pé wà tí ẹjọ́ ń fẹ́ra àmọ́ as a boyfriend. You never told us. Ṣé gbogbo nǹkan náà ni mo máa sọ fún yín ni? See, wo. Meet lálẹ́ ọjọ́ kan and we had a good thing together. But the only mistake that ṣe ni pé exchange contact ara wa. And after then, we never met again. I don't have a number. I don't know where she lives. I don't know anything about her. See, láti ọjọ́ yẹn, mi ò tún pàdé ẹ̀. Yàtọ̀ sẹ́ni tí mo tún fojú mi rí. And you expect me to believe all of this? I swear to God. See, tó bá bí òun gan lérè, the same thing ló máa sọ fún ẹ. Mi ò kí ń ṣọkùnrin onírọ́. Ademide, I really do love you. And I used to pray every day never to lose you. Because you're the best thing that ever happened to my life. Mi ò sọ pé òun parọ́. Mi ò dẹ̀ sọ pé òótọ́ ló ń sọ. But I need to confirm from my friend first. Because we've been friends more than 10 years. And she can never lie to me. Well, if confirming from her will make you believe what I've told you, go ahead and confirm from her. Oma soto be fún ẹ. So, it was just a night. And I haven't even met you then. Just a night? Lóòótọ́, ẹ̀kan péré lèmi àti ẹ̀ ríra. And after that night, his thoughts couldn't leave my head. I tried making reach out, see, but to no avail because èmi àti ẹ̀ exchange number. Only for me pé mo tún rí lánàá tí mo rí yẹn. He said same thing to me, but kí la wá fẹ́ ṣe báyìí ọ̀rẹ́? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò bá debate. Patife, I know you have a good heart, and we all have a good sense of reasoning. Ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ń sìn ìwà àti ẹjọ́ ní nǹkan in the past lẹ́tí fẹ́ra yín. Adémídé àti Felix àwọn ló ń fẹ́ra wọn presently ń sìn. N kò fẹ́ sọ fún pé kò jọ nítorí Ọlọ́run jẹ́ káwọn méjèèjì kọ́ máa fẹ́ra wọn lọ. Ọlọ́run á dẹ̀ ṣe tiẹ̀ fún ẹ ọkọ alálùbáríkà Ọlọ́run á pèsè fún wọn. And just trust God and trust the process. Ṣùgbọ́n jọ. Trust the process. What's the problem? Àbí? Ó ti sọ̀rọ̀ tán náà Ọlọ́run má jẹ́ kó sọ̀rọ̀ tán. Kò ní problem. Kò ń ṣọ̀rọ̀ tó gba debate. It's okay. No problem. Are you sure? Sure. You sure? Thank you so much. Thank you.
should let all that go. Just like that. No! Felix, ṣé fẹ́ sọ pé ó ti gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àti lálẹ́ ọjọ́ yìí? Mi ò gbàgbé. But all of that are in our past. Yes, but we can bring our past to our present. Adeya, agbewo future. See, that's not possible. Batife, that's not possible. Mo ti pàdé ẹni tó kàn mí yàn náà, mo ti pàdé ẹni tí mo fẹ́. Felix, stop. She made me who I am today. Felix, stop. Your thoughts never left my head. Èmi ò gbàgbé gbogbo alẹ́ ọjọ́ yìí, and I still think about you. What are you saying? Pé o pàdé ẹni tó make you? I don't understand. Okay, maybe I should make you understand. She met me as a cabman. Cabman tí wọn náà mọ̀ mí sí. Bóun náà ṣe pàdé mi nìyẹn. Ìgbà tí mo dẹ̀ pàdé ẹ̀ ló establish mi, ló polish mi, ló sọ mí di nǹkan tí mo di. Mi ò lè fa Adémídé now. I can't cheat on Adémídé. I don't want to lose her. Adémídé polish it. Yes. With her own money. Yes, she made me who I am. But I still love you. Batife, jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀. It was just, let's just pretend like it never happened. Ó tiẹ̀ dá tí mo bẹ́yìn méjèèjì. Ìwọ, mo finú wénú, mo jẹ́wọ́. Mo finú hàn ọ̀rẹ́, mo gbé oúnjẹ alẹ́ mi fólógbò jẹ. Adémídé ìwọ. Kí ló ṣẹlẹ̀? What is it? Don't just pretend! Don't pretend as if you don't know what I'm talking about. So lè ṣe lè. Oh! Ó tún fẹ́ máa pretend lẹ́yìn gbogbo damage to cause life mi. Ìwọ. Ó ti gbàgbé nǹkan tó máa sọ fún mi ni. Èyàn kì í tún ṣọkùnrin ọ̀pọ̀. Ọkùnrin tí ó bá ti lówó èèyàn gbọ́dọ̀ fẹ́. Men will always stay in your white. Owó ọkùnrin, owó wa ni o. Owó tóbìnrin, owó obìnrin nìkan ni. Ó jẹ́ kí n lose Déyẹmí. Déyẹmí àti ìyàwó ẹ̀ kò pẹ́ kó jìnnà lọ relocate abroad. And look at you. You're trying to settle down with a cabman. Lẹ́yìn ìgbà tó lé ìfẹ́ tèmi lọ tán. And Déyẹmí was not even bad after all. He was a banker, which means he earned more than your so-called cab. No wonder tá bá ti bẹ̀rẹ̀ pé let's meet your new guy. Let's meet him. Wàá máa fún wa ní excuses. This is not the right time. Ó kù díẹ̀. Oh, you were using all those time to bring him up, to polish him, or to make him your standard. Well done! Mi mọ̀ pé èèyàn lè play mi báyìí. Mo máa ń rò pé mo gbọ́ngàn bọ̀ mo rí pé o play mi, o dribble mi. So now you want to tell me, Abi? You are now telling us mo fẹ́ settle down. You are set to marry. Is this supposed to be a good news after to cause this much damage to my own life? No, má gbé innocent look yẹn wá. O mọ̀ pé àjọ mọ́ra wa. Don't! I'm guilty. Mo jẹ̀bi. That's why I find it difficult to introduce him to you girls. Ẹ̀rí ọkàn ló ṣì ń jẹ mí. Batife, kó tí mo kàn máa sọ fún ẹ nífẹ̀ẹ́. Ṣé nítorí Ọlọ́run má bínú sí mi ọ̀rẹ́ mi. I never thought I'll find myself in this type of situation. Me building a man with my own money. The only thing I can say now is I am sorry. I'm very sorry, ọ̀rẹ́ mi jọ̀ọ́, má bínú sí mi. Èmi ò ever believe pé irú ọjọ́ èmi máa wáyé láàrin àwọn títà. Because nílé ayé yìí views ọ̀tọ̀ọ̀tọ̀ la ní nílé ayé, nǹkan oríṣiríṣi la fẹ́ ṣe láàrin ara wa. Mo dé sọ fún ẹ láti fẹ́. Àmọ́ òun ló ń bọ̀. Mo advice ẹni jọ náà bọ̀ pé ọ̀rọ̀ tí Adémídé máa ń sọ, èmi ò lè mú lò. Wọ́n máa sọ pé we cannot make a man, we cannot make a man, we cannot grow with a man. Nǹkan tèmi fẹ́ fi lé ayé mi ṣe ọ̀tọ̀. Mo dé sọ fún pé ìwọ náà má fi Déyẹmí sílẹ̀. Àmọ́ tí inú ẹ̀ báyìí òun ló ṣe.
ló fi Déyẹmí sílẹ̀ kó ṣe pé bóyá ọmọ ọlọ́mọ lòun ò ṣe mọ́ torí pé o fẹ́ mú ọ̀rọ̀ tí Adémídé o fẹ́ mú lò kó ṣe pé force ẹ̀ náà she didn't force you she didn't tell you to leave him ó kàn sọ̀rọ̀ ni mind jẹ́ ló kọ̀ wọ́ pé òkè jẹ́ ń ṣe nǹkan tó bá wà náà ni but at this point àwa ní tìtorí ọ̀rọ̀ yìí káwa sọ wípé friendship of over 10 years a máa cancel it just because of a man's issue. Latife, please, I am begging you. Mo fi gbogbo nǹkan tí o bá ní nílé ayé mi, òun ni mo fi bẹ̀. Latife, mo bẹ̀ yín, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jẹ́ kí Adémídé àti Felix jẹ́ kó fẹ́ra wọn. Ọlọ́run á dẹ̀ pèsè ọkùnrin alálùbáríkà. Mo ti mọ̀ pé ó máa ṣáìdẹ̀, mo ti mọ̀ pé ìyẹn ló máa wà. Òun try láti sọ fún mi pé nǹkan tó wà nínú mi lèmi náà ṣe. Òun kọ́ ló motivate mi ni. Oh, man, man, we stay your white. You cannot trust me. Maybe because to man suffer me here. Oh, I just can't lose the love of my life. Now you're set to marry Cabman, the same Cabman I had an opportunity to be with. It's okay. It's okay. Felix love me so much. Me no dey nífẹ̀ẹ́. Ṣùgbọ́n ọkùnrin tó máa bá ìkàlẹ̀ báyìí lọ́lọ́ máa bá mi pèsè fún ẹ. Jọ̀ọ́ ọ̀rẹ́ mi jọ̀ọ́. Ẹ ṣàmì. Ṣé lọ́jọ́ alẹ́ ìgbà wo ló fẹ́ dé? Ìgbà wo ló fẹ́ dé? Latife, please, ẹ̀fẹ̀ ni mo kàn fẹ́ fẹ́ ìjọ nítorí Ọlọ́run. Má bínú jẹ́ kó fẹ́ fẹ́ mi. Sórí ẹni bí ọkùnrin, Ọlọ́run ló ń wá jọ nítorí Ọlọ́run. Just leave me. Just leave me. Mo bó ṣe feel. I feel played. I feel played by my own friend. It's okay. They never listen to WhatsApp status. They are not happy for us. They are not happy. So thank you. Thank you. Thank you. Once a powerful influencer, was gifted dominion over wealth. Àwọn aládùn àwọn afúnbọ̀ ṣe bọ́ ní ẹ̀hún. Ẹni tí ògùn mú. Ikú ní ilé kiri. In the days of our father. This job is about strategy. Ó ní dandan kọ́rọ̀ pé inú àjẹkọ̀ọ́ kì í jẹ pọ̀pọ̀. Torí mo yìnbọn fún wọn, kò ràn wọ́n. Ẹ kú àbọ̀lẹ́lẹ̀ yìí o, ò lè fi ṣe kankan. Yet, disaster struck, tarnishing a legacy. Ẹni ìrìn àjò tẹ bá rìn lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ padà. Afa, èló lówó ẹ? Èbí ajígbọ́n ni. Ẹ ti gbọ́ ṣọṣọ lójú. Ẹ ti tẹ olúfà mọ́lẹ̀. Hello. Ó di dandan kẹ́ ẹ rí jà fàyàfà. Shut up. You can't sit there. Sorry, sir. Sorry for yourself. Wèrè kọ́ wá sọ̀rọ̀ ẹ̀ di ajínọ̀sẹ̀ tí ń jẹun ajígbọ́n ni. Ìgbà tí mo gbélé lọ́wọ́ nǹkan. Mo sọ pé mi ò ṣe mọ́. Afẹ́fẹ́ bí wọ́n rìn àjò. Ilẹ̀ pa ń bẹ lẹ́yìn ìwọ gangan lára. Àfi ẹjọ́ ìyàwó di, ó lè pẹ́ díẹ̀. Ọmọ ìyá mi eléyìí ò ṣe dúró wò, eléyìí ò ṣe dúró wò, máa dúró. Ṣùgbọ́n ṣé ikú máa ń dọjọ́ ní sáà máa ń dóṣù rẹ̀? Ẹ ti ṣe kí ṣàwọn ayé ara mi. Àwọn ọmọ ẹ ṣe wọn lákàyè kan tó fẹ́ ṣe. Ìkànnì ẹ. Kí mo fẹ́ ṣe? Kí mo fẹ́ ṣe báyìí? Ẹ bọ́ wí fún yẹ̀yìn lẹ̀ kí ló gbẹ̀gbẹ̀ yín o. Ṣé kí n má parọ́ tó yìí? Ó dàbí ẹni pé ogun làwọn ará bí yẹn lọ. Ọlọ́ládé, ìwọ ló lọ sójú ogun yìí ló lọ kọjú wọn o. Àkókò àdúrà ti tó. Àtọ́sẹ́ ti sèé ní. Ọlọ́run fún ọlọ́gbọ́n yìí. TOD. Sir, between 9:30 to 10 a.m. A detective husband murdered in his own house. Inspector Shadi. Yes, sir! Something is missing. Even to Bambino, I love you so much.
Dejo, do this for your little sister. Please. Shade ti fẹ́ máa sún ẹ dé bèbè ẹ̀wọ̀n. And I believe she's hiding something. Please, you need to help me. Follow me. Are you sure? Yes, ma'am. To bá parọ́ fún mi, máa regret ẹ o. Close the door! I don't know the relationship between both of them. Ọmọ nílé la wà. I don't quit easily. God, what kind of nightmare is this? Olóyún obìnrin àtọkùnrin definitely lójú tèmi mi believe pé tọkọtìyàwó náà gbọ́dọ̀ jẹ́. Ọkọ mi ní òótọ́. Jẹ́ ìsọ̀rọ̀ ọkọ fún ẹ, òótọ́ ò ní bí báyìí. Gbogbo nǹkan tí ojú ẹ̀ bá rí omi gbọ́dọ̀ sọ. Ẹ wo, wàhálà ti wà o. Àkìkẹ́, ẹbí tó mẹ́ta yẹ gbé mọ́tò ọ̀nà àgbà mọ́tò ọ̀rọ̀ yìí. There's more to it. Ṣé wàá rí bó ṣe rí ni? Nítorí dé ni o tí ò gbọdọ̀ rí ta mọ́ láyé. Èmi àwọlé lọ sìn. Tó bá yẹ pé ẹni tẹ́ ń sọ yẹn, lèmi náà rò. Màá mú fún mi, màá fi ya picture nìyẹn wá lórí CCTV camera, màá fi wá hàn yín. Mo lè súnmọ́ lẹ́yìn kẹ́ ẹ sọ pé ifá ò fẹ́ bẹ́ẹ̀ o. Irọ́, ifá fẹ́ bẹ́ẹ̀. Ṣé wọ́n ló máa sọ fún mi nǹkan tí màá ṣe nílé mi àbí ó dàbí nǹkan tí ẹ lọ́kọ́ sígẹ́ẹ̀tì fún mi jáwé. Ṣé kò ṣe pé ìfàmì ló tún wọlé tọ̀ mí wá báyìí? Ìfàmì tún rèé o. What is going on? Èmi ajé tí ń ṣerú ìjọba tí ń ṣe ní ẹrù òkú dọ̀tọ̀ kù lú. Èmi ajé tí ò sọnù tí gbogbo ayé ń wá kí. Èmi ajé dé. Nǹkan tó ń ṣe yẹn tó bá stop ẹ ikú ni kì í ṣàgbọ́n. Mo rò pé ní mental disorder. Àfọwọ́fọ náà ìdúró dán. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ kí n ṣe mo ṣe tán láti ṣe ìjọ tó Ọlọ́run. Ẹ̀gbọ́n mi ẹni pẹ́ kú o. Mama heart phone ni kò máa ní fọ́ọ̀nì tó bá lọ play smart pẹ̀lú mi Ọlọ́run. Sórí ire òròpó wérò ni lórí ire òwérò. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ rán àwọn agbanipa kó wá pa mí ni? Ìwọ tó dàgbà tó bá ń torí rẹ ò sì pé rárá. Má wá bí o. Tó bá wá bí nǹkan mi ò sì yọ wọ́n fi nǹkan sí gbogbo ara rẹ. Kí nǹkan tí mo ṣe fún ẹ? Why are you frustrating me? Mo sọ fún ẹ ọ gbọ́ mo kìlọ̀ fún ẹ títí ọ̀nà ọgbà wọn ní eṣinṣin tó bá lójú kòkòrò ó máa bá òkú wọ̀sà ni lẹ́ni ó ti bókú wọ̀sà. What? Tí n bá tún ayé wa ìyọkọ bíi ti yín báyìí ni mo gbàdúrà kí n tó fi ṣe ìyọkọ kẹ. Ọyá dìde níbi tó bá wà kàn wá jẹ mi. Àbí wọn náà kọ́ yìí. Èmi ló sọ̀rọ̀ rẹ̀ dìde ń jẹ ọ̀rọ̀ fún. Ikú ọ̀mọ̀lá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ parapọ̀ kẹ́ẹ̀dọ̀ kan. Wọ́n àgbà lórí kí n bá fọwọ́ tẹsẹ̀ bẹ́ẹ̀ lónìí. síwájú tẹ́lẹ̀ tútù dá mi síwájú kò lè tẹ́lẹ̀ tútù dá mi síwájú.